abánidá kan kì í bá ní í débẹ̀ abánidébẹ̀ náà sì tún rèé kì í bá ní í dá sí i bídìí bá bàjẹ́ tán tonídìí ni ó dáa. Wọ́n ń bá ẹ sọ olóòní gbọ́ wọ́n wí fún ọ olóòní gbà àfi dandan lá kó tẹ́fẹ̀ẹ́ nù rẹ. Àwọn ẹ̀gbọ́n náà ń bá ẹ sọ ó lẹ́nu wọn ò tọ́rọ̀ kan gbẹnu sọ̀hún. Bẹ́ẹ̀ làwọn àbúrò náà ń pe àkíyèsí rẹ oní kí ni wọ́n mọ̀. Ṣé o mọ̀ wípé wọ́n nífẹ̀ẹ́ rẹ ni wọ́n fi ń pè ọ́ ṣàkíyèsí? Àwọn ọ̀rẹ́ náà ń pè ẹ́ ṣàkíyèsí oní kí ló kàn wọ́n kan gbẹnu sọ̀hún. Ẹbí ará ojúlùmọ̀ gbogbo wọn náà ń bá ẹ sọ àparí inú rẹ kó mọ̀ bá tòde jẹ́ lókun báyìí o torí bí wọ́n ṣe ń bọ́ wí tó ṣà ń yọrí.